ìtànù ọjà pẹ̀lú ìlú àti ìpínlẹ̀ Michael Ọlọ́runbẹ ìdásílẹ̀ ìjọ God Lord God ìfẹ́ tó wà ní ìpínlẹ̀ Èkó wá wọ́n tó wọlé ètò máa ṣe rán yìí. Ní orúkọ Jésù ni mo súre fún gbogbo ojú tó ń rí mi lágbàáyé, gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń rí mi lórúkọ Jésù Kristi. Àṣeyọrí, àṣelà, àṣeborí kó bá yín, kọ́dún yìí kó tù yín lára. Jésù Olúwa wa. Àmín. Orúkọ Jésù àwa ń darí díẹ̀ wò ní sáà yìí wọn náà ni táwọn sọ pé ìlú òle pé nǹkan nira ṣé bẹ́ẹ̀ náà lórí tí wọn làbáyọ tí ìlú bá le. Ṣé rí tó máa sọ pé ìlú máa le, ẹlòmíì kò ń ṣe pé irọ́ ló pa ọ́, àwọn nǹkan tí ó rí òun ló ń sọ. Ọlọ́run máa ń fara hàn àwọn èèyàn ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe máa ń rí, ṣùgbọ́n Ọlọ́run òun lè ń sọ nǹkan kó má fi ààyè ọpẹ́ sílẹ̀ fún àwọn èèyàn tiẹ̀. Ẹ rí pé ká bá ti ń wò láti ibi ẹnujọ́ mẹ́ta yìí, ẹ rí bó ṣe le tó, àwọn kan náà wọ́n ń rí ọ̀nà sí ìbùkún, wọ́n ń rí ọ̀nà sí ìdìde, wọ́n ń rí ọ̀nà sí ìgbàlà. Bó ṣe le tó, ó kàn lè má jẹ́ pé ó kárí. Ẹ rí ìyẹn ni pé ẹni tó bá mọ̀ wé àbá ọ̀nà ṣe máa ń pe ọ̀rọ̀ yẹn, ẹni bá mọ̀nà ló kò ń ṣe pé ó di dandan àmì graduate àmì this àmì kíní. Ọlọ́run fúnra rẹ̀ ó máa ń la ọ̀nà àbáyọ. Ẹ rí ní fún gbogbo ènìyàn tẹ́ ń gbọ́ mi lágbàáyé, mo fẹ́ sọ fún yín pé Ọlọ́run máa ṣàánú fún yín lábẹ́ bó ti wù kó rí. Wo Ọlọ́run la ọ̀nà yìí, ọ̀nà kan rèé tó rọrùn fún gbogbo ẹ̀dá alààyè tí gbogbo àwọn èèyàn dẹ̀ ti ń jẹ́rìí sí. Bí wọ́n bá sọ pé ìlú le àbí ìlú tó wà le bí òun ṣe orílẹ̀-èdè Nàìjíríà, níbikíbi lágbàáyé tán bá sọ pé ó le, ó yá ọ̀nà ẹ̀rọ kan rèé tí Ọlọ́run ti pèsè fún gbogbo ẹni tó fẹ́ náwó lọ́dún yìí, tó fẹ́ fowó, tó fẹ́ fi ṣe ohun rere, tó fẹ́ fowó dá ilé iṣẹ́ sílẹ̀. Advice mi ni pé wàá rí owó yẹn o, iṣẹ́ àgbè ẹ o, wàhálà o, wàá dẹ̀ ṣe rere, ṣùgbọ́n fowó yẹn fi dá nǹkan kan sílẹ̀ táwọn èèyàn máa jẹ lábẹ́ ẹ̀, fi dá nǹkan kan sílẹ̀. Ọlọ́run ti pèsè fún àwọn tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe àṣeyọrí, fún àwọn ọmọ ológo tí wọn ò fẹ́ ṣe àṣetì, tán fẹ́ rí ògo lò. Ọlọ́run gbé àwọn ètò yìí sílẹ̀ fún wa, fún gbogbo ènìyàn. Nǹkan tó wà lọ́wọ́ mi nítorí miracle soap ni fún gbogbo ẹnikẹ́ni tó ń wá àṣeyọrí látọ̀dọ̀ Ọlọ́run, tó ń wá àṣeyọrí lórúkọ Jésù. Wàá ti rí in Jesus name wà ń bẹ̀, kó o ti mọ̀ pé èdìdì orúkọ Jésù òun la fi ṣe. Nílùúkílùú tó bá wọ̀ àbí orílẹ̀-èdè kílèdè tó bá wọ̀, ẹnikẹ́ni tí ó bá ti tẹ̀ lọ́wọ́, onítọ̀hún kú oríire lọ́dún yìí. Onítọ̀hún ti kúrò nínú àwọn tìlú máa le mọ́, either Nàìjíríà o, either ìlú mi o, àbí Áfíríkà o, àbí ìlú aláwọ̀ funfun. Tí product bá tẹ̀ lọ́wọ́, o ti kú oríire. Wo anointing yìí, wo pef yìí, nítorí gbogbo àwọn ọmọ ológo tó máa ṣe oríire lọ́dún yìí, àwọn tá yí ò ní le mọ́, lọ́lọ́run ṣe ní kí n ṣe pef yìí jáde. Kò sí ní tó máa ṣe wọ́n ṣe tíṣì yìí kó kàn tẹ̀ sí ara ẹ̀ kó o dẹ̀ máa jáde lọ. Ṣùgbọ́n èyí tó bá ti tẹ̀ lọ́wọ́ ti ẹni, má jẹ́ kẹ́lòmíì máa bẹ́ẹ̀ lò, torí tẹ́lòmíì bá bẹ́ẹ̀ lò tó go tiẹ̀ bá tàn ju tiẹ̀ lọ, á máa ṣe rere jù ẹ́ lọ. Ìdí tó yẹ pé ọmọ á ní tiẹ̀ lọ́tọ̀, ìyá á ní tiẹ̀ lọ́tọ̀ ni. Fún ẹ̀yin tó jẹ́ pé you are a millionaire already, o ò fẹ́ wálẹ̀, o fẹ́ di billionaire, miracle soap tọ́lọ́run yọ̀ǹda fún yín ni. This miracle soap tó ń wò lọ́wọ́ mi is for billionaire. Àwọn tó fẹ́ ní owó, àwọn tó ní company, àwọn tó fẹ́ dá nǹkan ńláńlá sílẹ̀, òun ni Ọlọ́run torí wọn dá miracle soap yìí sílẹ̀. Tí Ọlọ́run bá wá ṣí ẹ níyè tó jẹ́ kó gbọ́, ó ti tán. Wọ́n wo irú cream kékeré yìí, o mọ̀ pé cream kékeré yìí lè ṣiṣẹ́ ńlá tó tayọ téèyàn ò lérò, tó tayọ àwẹ̀ ọdún 4, ọdún 5, ọdún 7 tó kàn wà lójú kan síbẹ̀, tó tayọ àdúrà ojú kan síbẹ̀. Eléyìí àmì ni, á change destiny ẹ lẹ́sẹ̀kẹsẹ̀, á change ìpín tán fi fún ẹ, àwọn àbìlù tán ti dàlù ẹ, àwọn àlá burúkú tó ti lá, àwọn èpè, àwọn gbogbo nǹkan ìdíwọ́ ìdènà, àwọn àmì burúkú tán fi sí ẹ lára
tí cream yìí bá dé ọwọ́ ẹ̀ á dẹ̀ change gbogbo ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Òun náà lélẹ̀ ó kéré sí tọ̀hún yẹn cream kan náà ni wàá ti rí orúkọ in Jesus name lọ́lọ́run ló fi ṣe àwọn iṣẹ́ yìí. Ẹ̀rí àwọn àṣírí yìí lọ́lọ́run fún Solomon tí Solomon tayọ láàrin gbogbo àwọn ẹgbẹ́ tó náwó tó nọ́lá tó níyì tó dà pé kò sẹ́ni tó ní síwájú ẹ̀. Tí ìwọ náà bá ti lo àwọn nǹkan yìí nínú ìdílé ẹ̀ kò ní sẹ́ni tó máa síwájú ẹ̀. Ọṣẹ kan wà ń bẹ̀ yẹn àgbélépọ̀tà ni bọ́tà kan bá lò lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́tà yẹn máa ṣègbè dànù. Tó o bá ti lò lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́tà yẹn máa ṣègbè dànù. Gbogbo ọ̀nà ẹ̀ máa là gbogbo nǹkan tó wà máa bẹ̀rẹ̀ sí dára fún ẹ. So kí ló wá ń dúró dè? So tá a bá sọ pé ìlú máa le Ọlọ́run ti fi ọ̀nà kan dẹ̀ bí gbogbo ayé bá ń béèrè fún a máa sẹ́ndì ẹ̀ ní. Wà àwọn eléyìí ló ń lọ sí ìlú òyìnbó a máa pààkì jẹ́ kí n máa pààkì ẹ̀ lójú yín báyìí àwọn eléyìí nísìn on travel àwọn tó rí on travel ó ti ní bó ṣe máa wà ó ti ní bí mo ṣe máa mú